àwọn àṣírí kan tú sí wa lọ tó já sí wípé àti Markaziyyah ADABIYYAH tá a bá gbọ́ àwọn tó ti ṣe làákàyè nínú wa tẹ́lẹ̀ wọ́n ó tún ṣe làákàyè sí àwọn tí Ọlọ́run ò tí ní kí wọ́n ṣe làákàyè wọ́n tàtàrà rẹ̀ ṣe làákàyè Masha Allah. Ẹ jẹ́ ká gbé báyìí a rí wípé bẹ́ẹ̀ ni olólùfẹ́ bàbá Lágége àṣírí ńlá ni àṣírí ńlá ni ẹ tí bá mi share program yìí dáadáa mi ò dẹ̀ tí mo rí like and love mo ń rí ọwọ́ àwọn ará bí lórí ọ̀rọ̀ péjì yìí mo ń rọ́wọ́ wọ́n ń flagi péjì yìí wọ́n ń flagi program yìí ẹ bá mi tẹ like and love yẹn kó pọ̀ kẹ́dẹ̀ bá mi share rẹ̀ ẹ bá mi share rẹ̀ ẹ bá mi share program yìí àwọn nǹkan tí mo gbé wá lálẹ́ yìí ẹ̀kúnrẹ́rẹ́ nípa kéèsì Alhaja Kaola ẹ̀kúnrẹ́rẹ́ nípa kéèsì Ogo Ilorin àti ẹni tí a gbé lọ sí court so mo fẹ́ ká discuss nípa rẹ̀ then ọ̀rọ̀ kan ń bẹ tó so mọ́ ADABIYYAH àti Markaziyyah ó so mọ́ ADABIYYUN wal Markaziyyun tí gbogbo wa tí mo fẹ́ ká ti bẹ̀ ká ronú ká ṣe làákàyè ọ̀rọ̀ náà kìí sí ọ̀rọ̀ tá a lè sọ táwọn kó mọ̀ wá wọlé láàbọ̀ tí a padà wá discover wípé àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń wọlé ni kò mú tó ok bóyá ká kọ́kọ́ ṣe báyìí ká kọ́kọ́ lọ síbi ọ̀rọ̀ Alhaja Kaola gbogbo ala rí update tí mo gbé jáde ní ọ̀sán pẹ̀lú interview tí mo ṣe fún Alhaja wa Kafilat Ahmed Rufai Kaola wípé ẹni tí wọ́n pè nílé ẹjọ́ wípé kó wá rojọ́ tí Alhaja pè lẹ́jọ́ kò tún wálé ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní pè mí ni wọ́n sì wá ń wá perplex pé sẹ́ni yìí ṣé ó wá lágbára ju ilé ẹjọ́ lọ ni ṣó wá lágbára ju gbogbo ọmọ Nàìjíríà lọ ni ṣó lágbára ju Ogo Ilorin lọ ni rárá kò rí bẹ́ẹ̀ lọ lè fọkàn yín balẹ̀ ṣẹ́rẹ́ ni tí ń bá ń sá táyé sì mọ̀ wípé tó sì mọ̀ wípé wọ́n fẹ́ mú òun wọ́n máa ṣòro mú díẹ̀ ẹni tó ti mọ̀ wípé wọ́n fẹ́ mú mi so ti yé bá wọ́n máa ṣòro mú díẹ̀ so àmọ́ kò sí bó ti léwu kó sá tó kò sí bó ti léwu kó farapamọ́ tó ìfarapamọ́ àti ìsákàkiri wá ń bẹ́nu oúnjẹ tí èèyàn máa ń jẹ lájẹgbádùn ní rárá o òun gan kí èèyàn máa sákàkiri kó wà níbi kan kó máa wòyàn èèyàn kí èèyàn máa lè rìn sọ́tún rìn sósì ó ju ẹ̀wọ̀n lọ Ọlọ́run má fi irú ẹ̀ kan àtèmi àti yín Ọlọ́run má fi irú rẹ̀ kan àtèmi àti yín la ilaha illallah Ọlọ́run má jẹ́ wọn ó máa wá wa kí mọ́ sì jájọ ẹni tí wọ́n ń wá wàláhì ó ju ẹ̀wọ̀n lọ gbogbo ẹ̀yin tẹ́ ń gbà tí ẹ̀ ń wò pé kíní kan ń ṣẹlẹ̀ sẹ́rí tẹ́ bá ń rí tí ń ṣe fídíò wàláhì kò ṣe nínú fọ̀kànbalẹ̀ kò sì ṣe nínú ìdùnnú àfi téèyàn bá ń tanra àyàn ló kù ṣé ká ṣe fídíò 10 minutes 15 minutes 20 minutes kódà kéèyàn ṣe fídíò 1 hour tó mọ̀ wípé 1 hour àwọn tó ń bá tún ti ṣe tán òun tún lọ lè kó sínú ilé ní bí kùkú bí adìẹ tí ń wọ kùkú ni so mo máa ń gba kọ́ọ̀lù gan àwọn èèyàn wà yí gàgan pé alẹ́ ní iṣẹ́ wọ́n gbọ́dọ̀ mú ní wọ́n gbọ́dọ̀ ṣe kí ẹ lọ fọkàn balẹ̀ kódà kó jẹ́ ọdún 10 ní fi ń sápamọ́ kò lè lo ọdún 10 yẹn gbádùn bí àwọn ọdún títí ń lòbọ̀ láti ẹ̀yìn. Hello, powerful secretary.
mo wà lórí program mo ṣe mistake dá lawyer ni mo fẹ́ pé mo wá ṣe mistake dá number yín tẹ́lẹ̀ mo wà lórí program yìí so ya bismillah àníṣe kó jẹ́ ọdún mẹ́wàá ni ẹni yìí fi ń sá káàkiri àwa tí ìrí mú ní ọdún mẹ́wàá ọ̀hún mo fi ṣe example ni o gbogbo ọdún mẹ́wàá yẹn tọ́wọ́ fi ti tẹ̀hún òun náà ní sí nínú ìfọ̀kànbalẹ̀ kò sì ní sínú ẹni tí ó lè rìn geere kò ní sínú ẹni tí ó lè lọ bí tó wù ìyún gan ẹ̀wọ̀n ni ká tó wá sọ wípé kò tiẹ̀ ní pẹ́ rárá àti rárá tọ́wọ́ fi tẹ̀ so ní kọ́kọ́ ń fi léyìn òun fọlọ́run fi yín lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ àfi tó bá jẹ́ wípé kò ní kankan míì lẹ́mìí ju ọlọ́run nìkan lọ àfi tó bá yẹ pé ọlọ́run ló rán níṣẹ́ tí ń jẹ́ ẹ̀gbọ́ tó yẹ pé ọlọ́run ló rán níṣẹ́ tí ń jẹ́ nìkan ló kù àti ráwọn ọmọ rẹ̀ tí máa ń bú ebú lónìí mo ti sá ogun wọn mo ti sá ọ̀pọ̀lọpọ̀ ní blocking Usman Alfa Wahid ẹ ṣeun gan mo ti sá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ rẹ̀ ní blocking wọn ní rí wa wò mọ́ wọn ò máa gbọ́ ní lẹ́nu èèyàn so ìyín ń bá wọn ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ ó ní wípé kò wá sí kóòtù wá pàdé Alhaja Kaola lénìí àmọ́ aṣojú tó wá tí gbogbo wa ti mọ̀ ní ó wá olórẹ̀ ó ló wà lérí ààrẹ gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ tẹ́lẹ̀ ó ló wà lórí ààrẹ pé ààrẹ yẹn dẹ̀ critical gan subhanallah Saheed Saheed ẹ káàbọ̀ ó ló wà lórí ààrẹ wípé ààrẹ yẹn dẹ̀ critical gan la ilaha illallah ààrẹ ọlọ́run dákun má fi ààrẹ sí àtèmi àti yín o àgbákò tí ó sì tún wá bá wa tá a fi mọ parọ́ fáwọn èèyàn kó rẹ̀ wá ọlọ́run dákun má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa kò má sí ní jẹ́rọ súnà olólùfà balágége wọ́n ló rẹ̀ wọ́n ló wà lórí ààrẹ wọ́n ló wà lórí ààrẹ náà lẹ́sì fẹ́nu pé báyìí ǹjọ́ dáa kí ẹ máa pe ààrẹ síra rẹ̀ àmọ́ èyí kò kàn àwa ẹ má bínú o àfáwà kan sẹ́ni mẹ́sẹ̀jì sí mi o yìí sì gbọ́dọ̀ mọ́ kà Masha Allah Masha Allah so kí ẹ ní èèyàn wà lórí ààrẹ ọlọ́run sallallahu alaihi wasallam anábi sì ní látàmọ́rọ̀dú fatamutu ẹ má pààrọ̀ ààrẹ mọ́ra yín torí ẹni tó bá pààrọ̀ ààrẹ mọ́ra rẹ̀ yóò rẹ̀ ẹ́ tó bá sì rẹ̀ yóò bá lọ kí lèyàn máa jẹ́ wáàsí fún gbogbo tí ń jálẹ̀ ó mọ̀ lápapọ̀ látàmọ́rọ̀dú fatamutu ẹ má pààrọ̀ ààrẹ mọ́ra yín ẹ má pe àpè mọ́ra ààrẹ mọ́ra yín tẹ́ bá ti pè é mọ́ra yín kó mọ́ sí pé náà lẹ́ padà wá bá lọ àmín ya Allah Oríyọmí Ọládìméjì Táíwò àmín ya Allah mo appreciate àdúrà gan so wọ́n ló rẹ̀ lẹ́yìn náà
wọ́n wá appeal wọ́n láwọn fẹ́ appeal àwọn fẹ́ appeal case yẹn láti gbé lọ sí ilé ẹjọ́ míì. Ilé ẹjọ́ béèrè lọ́wọ́ wọn wípé kí ni tí wọ́n fẹ́ appeal lé lérí gangan. Kí ni kan kọ́kọ́ hàn sẹ́mi náà pé tán bá léèyàn fẹ́ appeal ṣé bí adájọ́ ti kọ́kọ́ dá ẹjọ́ kan fún yàn èyí ó ṣẹ̀ṣẹ̀ wá ní kò tẹ́yàn lọ́rùn, kò tẹ́mi lọ́rùn ni wọ́n ń pè ní appeal. Ẹni tí wọ́n pè lẹ́jọ́ gan ìyọjú débi tí ó rojọ́ débi tí ó wá appeal. Ilé ẹjọ́ ní láti máa béèrè lọ́wọ́ wọn pé kí ni wọ́n fẹ́ appeal fún. Ẹlẹ́ẹ̀kejì ilé ẹjọ́ wo lẹ fẹ́ appeal lọ. Ẹ̀yin tèmi tòótọ́ wọ́n dárúkọ ilé ẹjọ́, èmi ò ní kóòtù ilé ẹjọ́ torí pé a gbọ́dọ̀ máa ṣàrífín sí ilé ẹjọ́, a sì gbọ́dọ̀ máa ṣàrífín sí àwọn tọ́lọ́run gbé sí ilé ẹjọ́ tó ti yé, a gbọ́dọ̀ ṣàrífín sí wọn ní tí wọn ò fi rán wa ká má jẹ lóko wọn. So gba wọn bí ipé bo ni wọ́n fẹ́ appeal lọ dákọ̀ ilé ẹjọ́ ọ̀hún. Àwọn jọ́ọ̀jì wọ́n rẹ́rìn pé sẹ́ni yìí mọ́ tí ń wíṣá. Àmín ya Allah, Nuruddin Afọlábí Kẹ̀límà, àmín ya Allah. Ẹ sáà máa fàdúrà ràn wá lọ́wọ́, ẹ máa fàdúrà ràn wá lọ́wọ́. Ẹ dákun torí Ọlọ́run jàmá mùsùlùmí, mo nídìí ìrànlọ́wọ́ yín lénìí. Ṣé rí ńgbà tá a wọlé kéwú níjọ́ Wednesday, mo nídìí ìrànlọ́wọ́ Ọlọ́run lára yín lára ilé kéwú wa. Bẹ́ǹchì àwọn ọmọ ilé kéwú wọ́n kọ́ àwọn ọmọ kéwú wa gan tí wọ́n pọ̀. A nídìí 15 bench. Ẹ dákun torí Ọlọ́run tó bá lè ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀. Àtọ̀rọ̀ sáà pé mi wá tọrọ nǹkan bí ìbàyí báwọn. Mo tọrọ 15 bench. Ẹ dákun ẹni tó bá lè ràn wá lọ́wọ́. Ẹ dákun tá a bá ṣe tán a fi account number alẹ́ tó bá lè ràn wá lọ́wọ́, tá bá sì rẹ́ nìkan tó lè kan fún wa ó ti tó, tá bá ti rí dèdè ń tàn wá. So ńgbà tí adájọ́ wá rẹ́rìn-ín àmọ́ òye tèmi òun ni wípé ṣé ilé ẹjọ́ yìí tí odidi adájọ́ méjì ń gbọ́ case, ǹjẹ́ wọ́n lè gbé irú ẹjọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ adájọ́ kan kó sì wá sọ wípé adájọ́ méjì tí wọ́n ń dájọ́ Honorable 360 mashallah ó dà pé ẹnìyẹn lòun máa kan ẹyọ kan ní 225 torí bench gúngùn ní 225 a ní di 15. Ẹ dákun tẹ́ bá lè ràn wá lọ́wọ́ lérí ẹ̀, Ọlọ́run bá wa ràn yín lọ́wọ́. Ẹ ṣeun gan. So nídìí eléyìí wọ́n fa àwọn ọ̀rọ̀ yìí, ok n tẹ́ fẹ́ àpìlì lé lérí ó dà, kò sí problem, kò burú. Ẹ lọ mú òfin wá sẹ́wọ̀n pé adájọ́ àwọn adájọ́ Ọlọ́run mọ́sàbá máa ṣàánú wọn o. Sẹ́wọ̀n pé gbogbo nǹkan wọn òfin náà ni, tó bá ti ní òfin tó lè fi convince wọn. Kódà tó bá sọ wípé ó fẹ́ sókè dilẹ̀, wọ́n á ní òfin wo ló guide ẹ tó fi lè sọ òkè dilẹ̀, wọ́n á bi ọ́ bẹ́ẹ̀. Tó bá ti wá mọ́fin wá pé according to the constitution of year so bẹ́ẹ̀ ni Honorable 361 is 2005, right? Bẹ́ẹ̀ ni ó ti yé báwọn. So èmi dé adájọ́ ní kò sí problem kí wọ́n mú date. Bẹ́ẹ̀ ni Ọlárewájú Adam Ìlórí ẹ ṣeun gan, wọ́n ní 37,500 ló jẹ́. Tabarẹ́ni tó lè kàn fún wa, kódà bí bá lè kàn kẹ́ kó wá, kìí ṣe dandan ní kẹ́ gbé owó rẹ̀ fún wa o. Ọlọ́run bá wa san yín lẹ́san rẹ̀. Account ọ̀dà ẹ jẹ́ n fi account kalẹ̀, ẹ jẹ́ n fi account kalẹ̀. Àwọn ọmọlékí wọ́n ti kọ́ àwọn ọmọlékí wa, wọ́n ti pọ̀, àga yẹn ò tó wa mọ́. Àga yẹn ò tó wa mọ́. Ẹ ṣeun gan. Account number yẹn nìyẹn ní mo ti máa pín yẹn sìn. Masha Allah, ó nù. Masha Allah. Ẹ ṣeun gan, Ọlọ́run ó ràn yín lọ́wọ́. Ẹ ṣeun gan. Jazakumullahu khairan jaza. Ẹni tó náà bá fẹ́ ṣe
inshallah kó ká a lè ẹja máa fi owó síbẹ̀ ká fi ránṣẹ́ Ọlọ́run lọ nípa bench àwọn ọmọ ilé kéwú 15 náà la nídìí sí kódà nídìí àti nídìí lọ́ka àwọn tàmúyídí la fẹ́ lò fún. So ilé ẹjọ́ ní kí wọ́n wá dìfẹ́ǹdì kan wò bóyá ilé ẹjọ́ ò lágbára bóyá òfin tó sáà dè wọ́n tí wọ́n lè fi túra wọ́n lẹ̀ láti gbé ẹjọ́ yẹn lọ sí appeal tí wọ́n láwọn fẹ́ appeal ilé ẹjọ́ fún wọn láàyè bẹ́ẹ̀. So ni wọ́n fi wá mú déètì míì tí déètì yẹn ń ṣe on the 13th of May ó ní a mú fún fàní ẹ̀yin tí ẹ̀ ń pè mí pé ẹ̀ rí bí ráyè wo program àmọ́ ẹ fẹ́ wo talẹ́ inshallah bí bó ti rí nù. Pẹ̀lú ògo Ọlọ́run nípa tí yẹ̀wò bóyá mo lè rí lọ́yà wa pè kí n pe lọ́yà wọlé sí orí ètò. Sáà pé kéèsì méjì ló wáyé lénìí, kéèsì ti Alhaja Kafila Kaola yẹn àti ti Ogo Ilorin àti ti Ogo Ilorin. Ká gbọ́ ti Ogo Ilorin yẹn direct látẹnu lọ́yà, ká gbọ́ látẹnu wọn. Kọ́lọ́run jẹ́ kí lọ́yà wà available kán má ti sùn, kọ́lọ́run má jẹ́ wọn ti sùn, ká rí wọn pè direct. So bí tẹ́lẹ̀yìn tẹ́lẹ̀ bó ti jẹ́nu ọ̀rọ̀ kan wá ń bẹ pàtàkì lórí ọ̀rọ̀ ADABIYYAH àti Markaziyyah tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí ká discuss. Òun ni màá fi ṣe ìparí ọ̀rọ̀ lénìí inshallah. Tọ́lọ́run bá ní kí lọ́yà wà available, so tí wọ́n bá wà available màá pè wọ́n lórí direct call, tí wọ́n bá wà available lórí WhatsApp. Ó yẹ bá mi tẹ like and love wọ́n flag program yìí o. Salamu alaikum lọ́yà. Salamu alaikum. Hello, salamu alaikum. Wa alaikum salam tala. Mo wà lórí program báyìí. Mo wà lórí program lórí live. Àwọn èèyàn wá ní àwọn fẹ́ gbọ́ update nípa kéèsì Ogo Ilorin àti alátakò rẹ̀. Kéèsì Ogo Ilorin tẹ́ ṣe lénìí. Àwọn èèyàn fẹ́ gbọ́ kí ni lọ nípa rẹ̀. Bàbá wa kí ó gba góòdù ń kí yín ò lọ́yà wa. Wọ́n ń sálámọ̀ sí wa lérí program. Ẹ kọ́kọ́ tí bàbá kí ó gba góòdù. Kọ́lọ́jà yín wọ́n pẹ́. Àmín. Ọlọ́jà yín àgbàlagbà pẹ́. Àríyá àfiṣẹ́ ìta. Àmín Allah. Ó yẹ dárúkọ yín fún gbogbo ara lé. Orúkọ mi ni Barrister Abdulkadir Adémọ́lá Abọ́lájí Àjàsá. Mashallah. Tí mo jẹ́ lọ́yà fún Ogo Ilorin. Mashallah. Alhamdulillah. Afẹ́kẹ́ fún wa ní update nípa ní tó ṣẹlẹ̀ ní kóòtù lónìí lórí kéèsì yẹn. Alhamdulillah ọ̀rẹ́mi. Ní tí a mọ̀ sí tí ó jẹ́ on the 22nd of April 2024. Mashallah. Mátà wa ó come up ní ọba ẹ̀yà. Ní tí mátà yẹn dẹ̀ wà fún òun náà ni pé kí a gbọ́ preliminary objection àti motion fún setting aside of bench warrant àti dispensation of physical appearance of the defendant. So ohun tí eléyìí túmọ̀ sí ni pé ìwé àtakò tí wọ́n gbé wá láti pé kí ilé ẹjọ́ ò ní jurisdiction ìyẹn agbára láti gbọ́ kéèsì ti Saheed Shittu tí a file sí upper area court, òun ni preliminary objection. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ tó jẹ́ motion tí ó jẹ́ application tí wọ́n gbé
set aside the virtual against Saheed Shittu. Tí wọ́n sọ pé there is no any proper service on the defendant pé tamper pẹ̀lú right of fair hearing. So the third one tó jẹ́ oníbejì yẹn application yẹn dispense pẹ̀lú wíwá olùgbẹ́jọ́ yẹn tí ìyẹn Saheed Shittu pé kó má wá sí court until tí court bá tó determine preliminary objection. So lórí application yìí tó bá ta gba àwa náà ti file the counter sí padà ti react accordingly. So but the only surprise ni pé nígbà tí adékọ̀dé ni ìta expect ni pé since tó yẹ pé tí mátà yẹn tó wà fún náà ni pé kí a gba àwọn pending applications tí àwọn alátakò tí wọ́n file. But our surprise lọ́ọ̀yà wọn ìyẹn tó represent Saheed Shittu ó jẹ́ kí ilé ẹjọ́ pé àwọn ò ní lè go on pẹ̀lú preliminary objection because counter tí àwọn file yẹn tá a fi tako preliminary objection tí wọ́n gbé wá ní pé lóòótọ́ òun confirm pé a ti serve àwọn through address àwọn tó wà ní within jurisdiction ìyẹn ní Ìlọrin bíbá àní lè dákọ̀ àdírẹ́sì yẹn. So àdírẹ́sì tí wọ́n wá ń lò yẹn wọ́n wá ní àwọn tó wà ní ọ́fíìsì yẹn wọ́n náà ti send the process yẹn tá a wà file tá a fi tako preliminary objection sí òun ní Òṣogbo. But gẹ́gẹ́ títí di àárọ̀ yìí níyì tá a fi wà ń court pé òun ò tí ì rí process tá a file yẹn so òun ò tí ì mọ nǹkan tó wà bẹ́ẹ̀ pé kílẹ̀ ẹjọ́ jọ kí wọ́n fún àwọn ní opportunity bóyá kò bá wọn àjùjọ mélòó kan lọ káwọn fi lọ wá báwọn ṣe apply fún process yẹn again táwọn fi wá ṣẹ̀ṣẹ̀ wò bóyá táwọn bá nídìí àti react sí àwọn react táwọn bá dẹ̀ nídìí àti react sí àwọn wà ní next agenda láti wá mú. Mashallah. So bí ẹjọ́ wá ní well since tó yẹ pé that's the only one tí issue wà lórí ẹ̀ tó ń bẹ̀bẹ̀ fún ilé ẹjọ́ pé ká fún àwọn ní ààyè káwọn lọ fi wò èyí táwa file ìgbésò àwọn fún wọn di ọ̀túnla ó bá ní ọ̀túnla wà ó ní ọ̀túnla yẹn pé kò wà feasible pé òun ní matter before upper area court ọ̀fà. Oye lórí yẹn náà ọ̀rọ̀ wà lórí ẹ̀ but lè sọ̀rọ̀ pọ̀ much lórí ẹ̀. Nígbà yẹn ni court wa ní okay if that is the case kó kúfẹ̀ ká go on pẹ̀lú the second application tí wọ́n file since tó yẹ pé a ti serve wọn ní reaction wa yẹn counter wa so kò dẹ̀ sí ẹjọ́ lórí yẹn gbé so ká go on pẹ̀lú yẹn. So ó dẹ̀ lọ́ọ̀yà wọn dẹ̀ move application ìgbà tí lọ́ọ̀yà wọn move application wọn àwa náà adopt written address wa a dẹ̀ adopt counter wa náà. So after that by way of adoration or adobrate ìyẹn lọ́ọ̀yà wa Saheed Shittu ó made mention of section 49 pé a comply pẹ̀lú ẹ̀ pé a comply pẹ̀lú section ẹ̀ pé because ẹ tó depose to affidavit is neither the complainant nor any material witness tí a intend láti kọ́ nínú matter yẹn. So in my reaction to that nígbà tó wà address court tán tó adobrate tán èmi náà láti react sí nǹkan tí submission lawyer. So mo dẹ̀ sọ fún court pé that particular section 49 tí lawyer sọ̀rọ̀ pẹ̀ ìgbẹ́ tí section yẹn sọ ni pé where a personal service could not be effected on the defendant. So either the complainant or any material witness can depose to an affidavit. So mo dẹ̀ sọ fún court pé that by virtue of that section tó ti lè sọ pé by any material witness mo ní so it is not ripe or it is not okay or making sense for the counsel to argue at this stage láti sọ pé ẹni tó depose to that affidavit is not
a material witness. It's just the lawyer and preempt Tiwani because we have not gotten to the stage of hearing or trial of the case. MashaAllah. And we are so on the tabato this stage here. Tabafe pe àwọn witness wa la ma sọ pé okay, we want to call so person, we want to call so person. So kí ló fún lawyer any impression pé ẹni tó depose to affidavit wo is not one of the witness that intend láti call nínú case wa. MashaAllah. So bàṣà ṣe sọ bá ṣe fi counter nǹkan tí ó sọ nìyẹn. MashaAllah. So after that court wa ní okay àwọn fún wa ní date sí ọ̀túnla ìyẹn ọ̀túnla which is on the 23 of April tó jẹ́ ọjọ́ Wednesday ọ̀túnla yìí even so àwọn fi give ruling lórí application tí ó move lẹ́ni tí àwa náà dẹ̀ counter so ọ̀túnla ń sìn á wo ibi tí yóò tí àwọn adájọ́ wa so tí wọ́n dájọ́ tí wọ́n give ruling sí so gbogbo èyí tí ó bá jẹ́ kọ́lọ́ ṣàjẹ́ kó favour wa so bí ó ṣe jẹ́ nìyẹn. Àmín Allah. Ẹ ṣeun gan Ọlọ́run bá wa san yín lẹ́san rí. Ǹjẹ́ kéèsì Alhaja Kafila Kaola àgbà tó jẹ́ pé ẹ̀yin náà lẹ ṣe lè kan brief wa lórí ẹ̀ torí ẹ̀yin ó tún lẹ́kùnrẹ́rẹ́ ju tèmi ṣàlàyé òun lọ. Yes, nípa ti kéèsì Alhaja wa Kafila Kaola lóòótọ́ our handle kéèsì ẹ̀ náà wà lára àwọn kéèsì tí ṣe lé ní. MashaAllah. So àgbà tí òun la pè sí kẹta. MashaAllah. Òun náà ni ti I think ti bàbá wa Dasarati followed by ti Alhaja wa Kaola kátó wá ṣe ti followed by ti Ogo Ilorin kátó wá ṣe Alhaja wa Kaola. Bẹ́ẹ̀ni kéèsì mẹ́ta ló dáhùn lónìí. Níbi tí kéèsì Alhaja wa Kaola ṣé ẹ gbọ́ kéèsì mẹ́ta la ṣe lénìí against Saheed Shittu. Now nígbà tí wọ́n pe kéèsì Alhaja wa Kaola tí wọ́n jáde ilé ẹjọ́ béèrè pé lọ́wọ́ lọ́ọ̀yà Saheed Shittu pé bó ní Saheed Shittu wà ó ní òun sọ́rí fún absent ní court ìpè so òun dẹ̀lélé personally òun máa ń súnmọ́ àwọn èèyàn sí Saheed Shittu pé kán máa bá a sọ̀rọ̀ wípé kó try láti yọjú sílé ẹjọ́ bọ̀ òun dẹ̀ fi dálé ẹjọ́ lójú náà wípé tí immediately tí ara ẹ̀ bá ti yá wípé so òun dẹ̀ confam lọ́dọ̀ doctor ẹ̀ so wọ́n ní tó ara ẹ̀ bá ti yá wípé so yóò wá sí not their own problem yóò wá court yóò yọjú sí court kan tó wá nìyẹn ò tiẹ̀ ń ṣe problem ìtàwọ̀ wípé tó kí ni mo á sọ fún pé the business of today wípé so òun ní pé we are surprised ordinarily the matter is for mention but to our greatest surprise n tó jẹ́ ohun ìyàlẹ́nu fún wa jùlọ òun ní pé a receive àwọn ìwé kan láti ọ̀dọ̀ lọ́ọ̀yà Saheed Shittu àkọ́kọ́ nùwé yẹn òun náà ni notice of appeal tí Saheed Shittu tí wọ́n fi appeal sí High Court Ọ̀fà láti appeal against the order of bench warrant tí Upper Area Court tí wọ́n issue. MashaAllah. Then secondly another application tí wọ́n tún file ta tún gbà òun ni that of èyí tí wọ́n fi béèrè fún stay of execution ipe kí ilé ẹjọ́ kí wọ́n stay execution of that bench warrant. MashaAllah. Ipe notice of appeal. So immediately tí wọ́n sọ fún I'm surprised and this kind of network it's very strange. MashaAllah. Ṣé ẹ gbọ́ mi? Nǹkan tí wọ́n gbé wá yẹn ó strange. Ó strange. Bẹ́ẹ̀ mi ṣe jẹ́ ọmọdé lọ́ọ̀yà tó lẹ́nu iṣẹ́ yìí lẹ́pọ̀ ọmọdé lọ́ọ̀yà làwọn àṣẹ ń ṣiṣẹ́ yìí ni. The little experience táwa náà nípa criminal matters. So ó jẹ́ kí n lè wo pé kíní is strange pé mi rí rí. Ibi tí wọ́n ti ń stay proceeding criminal proceedings criminal case tí wọ́n ti ń stay proceeding criminal case because it is well known law
that the purpose and the intendment of the Charter of Administration of Criminal Justice Law or Act ṣe àwọn offender àti láti serve as a deterrent to others or the society at large. Pé irú àwọn tó máa ń ṣe aburú àbí tó likely káwọn náà ti máa ní nírò nígbà wọn náà fẹ́ ṣe aburú kan ti ẹni tí the moment ilé ẹjọ́ bá ti prosecute ẹni yẹn ṣe understand yóò lè yàn bẹ́ẹ̀ báwọn náà fẹ́ ṣe irú nǹkan tẹ́ni yẹn ṣe. Masha Allah. Ó encourage kí speedy of proceedings. Ṣé ẹ gbọ́ mi? Bẹ́ẹ̀ni. So that is why ló fi jẹ́ pé even in that administration of criminal justice law, it's there is a ó wà ń bẹ̀ pé where a defendant has not been granting bail tó bá wà ní custody. Ṣé ẹ gbọ́ mi? Masha Allah. Because the justice delay is justice denied. So administration of criminal justice law kò dẹ̀ fẹ́ kí wọ́n delay proceedings criminal matters so that both parties only get justice to deserve. Ẹni tó ṣaburú òun náà get justice to deserve. Ẹni tó ṣe dáadáa náà tó gbẹ́jọ́ wá òun náà get justice to deserve. Ṣé o understand? That's why tó jẹ́ pé even in that party. Àwọn èèyàn kàn fún lórí comment pé bóun ti pọ̀ ju pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi tẹ̀ ń sọ ni òye àwọn o. Ok, kọ́ má bínú tó kọ́ má bínú sọ ẹ jẹ́ nípa sí Yorùbá dáadáa. So pé no ohun tí à ń tà láti sọ ni pé ohun tí wọ́n fi òfin criminal justice criminal administration of criminal justice law tí wọ́n fi gbé kalẹ̀ ó ní pé láti ensure pé gbogbo àwọn tó bá jẹ́ offender tí wọ́n ṣe ẹ̀ṣẹ̀ kan àbí kejì kí wọ́n lè tètè rí ìdájọ́ òdodo láì kò wéèsì àsìkò láì kò fi àsìkò ráre rárá so that ẹni tí wọ́n sì gbé ẹjọ́ wálé ẹjọ́ náà òun náà lè tètè gba yóò lè tètè gba justice tóun náà deserve látara pé òun ni wọ́n ṣe nǹkan tó dùn fún òun náà ṣaburú fún so yìí dẹ̀ ló mú tí à ń pè ní justice delay is justice deny wá so tó fi jẹ́ pé wọn ò gbúdọ̀ delay justice bó ṣe lè wù kó gbọ́n and ìtàdé tún sọ lọ́ọ̀ ni pé nínú this same particular law òun náà ló sọ pé tí èèyàn bá wà ní àti remand tó yẹ pé lẹ́jọ́ ò tí fún ní bail within 2 months ni kí wọ́n fi try láti ṣe kéèsì ẹ̀ so that kó lè tètè kúrò ní kó lè fi mọ fèètè ẹ̀. ní ìtúsílẹ̀ so. tó ti rọ ní tí òfin sọ ní pé within 3 months. Network. Bóyá òun ó lọ sí òun náà jẹ́ gbọ́ mi. Pé mo ti ń gbọ́ yín báyìí network yẹn lọ díẹ̀ tẹ́lẹ̀. Tọ̀ so ẹni tó bá ẹni tí òfin náà tún sọ nígbà ẹni tó bá yẹ pé ó ti wà ní bẹ́ẹ̀lì ọ̀rọ̀. Network yóò dá o. Network yóò dá o. Hello network yẹn lọ ni à ń gbọ́ yín báyìí. So eléyìí túmọ̀ sí pé àwọn tó ń draft òfin yẹn wọn ò fẹ́ delay rárá àtọ̀ wọ́n fẹ́ kí proceeding criminal case kó wà speedy ṣe understand kó yára so that oníkàkó lè mọ faith ẹ̀ within a reasonable time. So ìtòótá ìdènà ṣe àyàbá nìyẹn. So ìgbà tí àwa sọ fún kóòtù pé this particular application tẹ́ni yìí gbé wá especially under section tó fi gbé application yẹn wá section yẹn àkọ́kọ́ náà is not applicable to this matter because we are talking of crime citing a law
that is applicable to civil matter. MashaAllah. Kò lọ pẹ̀lú ara wọn. Ṣé ẹ gbọ́ mi? Kò jọra wọn náà. Allahu Akbar. In the administration of procedure, criminal case, in the procedure tiẹ̀ ó ní. And that is why we have administration of criminal procedure law of each state. MashaAllah. Tó bá yẹ pé federal level ní Abuja ni náà lọ administration of criminal justice act. Ṣé ẹ gbọ́ mi? Now, in ti law administration of criminal justice law or criminal procedure code, òun ní pé àwọn ti ní law tó guide the proceedings ti criminal cases. MashaAllah. So where in a situation tí kóòtù bá ń ṣe criminal case lọ́wọ́, you cannot cite a law, a civil procedure law of that court. Or lè mú any application wá under civil procedure law of the court. MashaAllah. MashaAllah. Because law kankan ló guide méjèèjì. So the application táwọn wá gbé wá sí tán ní kíkọ́ tó fi stay proceeding, wọ́n gbé wá lọ́ndà civil procedure law of area court. Ẹjọ́ ṣó jọra wọn. Nígbà tó yẹ pé civil la pé civil procedure law, civil procedure law of area court, and then ṣe criminal case. Okay. So èmi ò gbọ́ rí pé wọ́n máa ń stay proceeding in criminal matters. Okay. Okay. And that was what I was trying to explain. Tèmi náà try láti court, èmi náà fẹ́ máa address the court on that. But this kind of application is very strange. Ó jẹ́ àjòjì sí wa. Àwọn ò rí pé wọ́n máa ń stay proceedings. Kí kóòtù náà tó wá take it up pé Mr. Ajasa, don't worry, let us handle the situation. Làwọn kóòtù náà fúnra wọn fi wá sọ pé Mr. Lagbaja, lawyer defendant. Sorry, under which law do you bring your application? Then aside that, Ibolo appeal sí, appeal sí High Court Tubo only offer. Do you think a single judge of High Court only go appeal only go appeal the case tí àwọn bá decide níbí báyìí? Because this upper area court, wọ́n judge méjì ló sit. MashaAllah. Léyìí tó túmọ̀ sí pé àwọn náà on their own, àwọn náà máa ń gbọ́ appeal from area courts. Yes, níbi tágbára wọn dé, níbi tágbára wọn pọ̀ dé. Allahu Akbar. Àwọn náà wọ́n ní appellate jurisdiction. Wọ́n ní appellate jurisdiction, that is wọ́n ní agbára láti gbọ́ appeal láti àwọn kóòtù bíi area court. Táwọn náà lè the studies there. MashaAllah. So làwọn náà fi wọ́n sọ fún wọn lọ́ọ̀yà pé should in case if you don't know, àwọn need àti educate ẹ̀ káwọn enlighten more. And thank God they educated and enlightened the counsel in question. Wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ láàárọ̀ yìí. Wọ́n jẹ́ kó yé lọ́ọ̀yà yẹn pé òun náà dẹ̀ admit pé òun mọ̀. Because so if you are appealing against our decision, they will need to form a panel. Wọ́n need láti constitute a panel. Single judge of High Court cannot validly decide or hear appeal MashaAllah. of any decision tí àwọn bá make ní ọ̀dọ̀ àwọn. So wọ́n need àti CJ, wọ́n need àti constitute panel ni. MashaAllah. MashaAllah. Because why that's not even their own problem. By the time we get to the bridge, we will see how to cross it. MashaAllah. So tó bá tó àsìkò, ṣe gbọ́ mi pé káwọn máa wulẹ̀ watch, káwọn máa dùn sílẹ̀ tó bá tó àsìkò àti ṣu pé so oníkálukú mọ bí ó ṣe address issue yẹn. MashaAllah. So wọ́n á ní èyí tó káwọn gangan òní ti issue pé káwọn stay proceedings, káwọn stay execution bench warrant. Pé so
àwọn ò gbọ́ rí ìwé ṣó rò pé ṣé wọ́n máa ń stay proceeding criminal case. Mashallah. ó wá ní ẹgbẹ́ kì í ṣe pé òun fẹ́ stay proceeding lọ́ọ̀yà wọn ni òun ò fẹ́ stay proceeding òun kàn ní pé kọ́ stay execution of veteran ilé ẹjọ́ wá ní. Hold on. Hello. Salaudeen Abdulhafiz tó bá jẹ́ pé tá à ń sọ ń bí ò bá tẹ́ ọ lọ́rùn torí pé ìfẹ́ tó ní sí ẹni tó ṣẹ̀ yìí jáde kò lórí péjì wa yìí lọ lè join rẹ̀ èyí tó ń kọ yìí kò bá làákà ìmọ̀ rárá ṣé ọ̀rọ̀ Islam là ń sọ yà ń sọ̀rọ̀ defamation of character ò ń sọ̀rọ̀ ẹ̀sìn ṣé Islam gan faramọ́ kí yẹn dìfẹ́mù yàn tí Islam ò bá yé yín dáadáa ẹ kó lórí péjì wa bí ẹ lórí péjì mi before I block you sir bismillah lọ́yà ẹ má bínú. ẹ má jẹ distraction outside distraction làwọn yẹn so ẹ ṣe understand so gbogbo èyí tó ẹni yẹn sọ ẹ rí i pé àwọn tó sáńlé kéwú ló máa jẹ. bó ṣe rí nìyẹn. nígbà tó bá ní kọ́ lọ kẹ́kọ̀ọ́ tó yege wọn ò ní kẹ́kọ̀ọ́ Islam kò yé tí Islam bá yé ọjọ́ máa béèrè béèrè so Ọlọ́run ṣàánú ignorance of the law is not an excuse tí ò bá yé èèyàn máa ń béèrè ni. Fún ẹni tó ń sọ̀sọ̀kúsọ àbí tó ń type nonsense níbẹ̀ yẹn. ẹ continue lọ́yà ẹ ní ká continue. bí mo ṣe ń sọ lọ nígbà tí kóòtù wa ní èyí tó kà wọ́n òun ni èyí tó sọ pé káwọn stay proceeding tí ò bá yẹ ṣé máa ń stay criminal proceedings ó ní execution of veteran ṣé àwọn mọ̀ pé tó bá ti stay execution of veteran automatically or indirectly ó ti stay proceedings nìyẹn náà ṣe understand kóòtù ṣáà sọ fún me well if that is the case àwọn máa fún wa ní date kí àwa give motion tó gbé wa fún stay of execution so ìgbà yẹn làwọn náà wá sọ fún kọ pé we want to react so kí wọ́n fún wa ní ọjọ́ mi tí a padà wá láti wá file counter wa then I react sí accordingly adéwà gẹ̀ ní on the next agenda date so ní kóòtù náà fi wá adjourn case yẹn sí on the ọ̀fi wá adjourn ẹ̀ sí 13th of May 13th of May yes ni wọ́n adjourn ẹ̀ sí. Masha Allah ó tún kọ ẹyọ kan o àwọn èèyàn ti ń béèrè lọ́wọ́ mi wípé ẹni tá a arrest bó ni ọ̀rọ̀ rẹ̀ dé ẹ̀yin náà lẹ́tún dáhùn eléyìí náà torí kò sẹ̀yìn yín kò sẹ̀yìn mi àmọ́ as a lawyer ìtẹ̀yìn bá wí wọ́n ní ọ̀rọ̀ tá Kwarapa bá sọ àtòdì ọ̀run ló ti wá so ìtẹ̀yìn bá sọ authentic nù ibo la bá ọ̀rọ̀ ẹni tó dì fíìmù bàbá Bariga ibo la bá ọ̀rọ̀ rẹ̀ dé. lórí ti àáfàá tí wọ́n pe tó ń sọ̀rọ̀ àwọn ológogoro Ìlọrin àti ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ni tí bá ṣàwọn bàbá Bariga ní kí wọ́n hold responsible so àti wà lórí ẹ̀ á ti tó bí ọjọ́ bíi mẹ́ta. Torí intervention àwọn bàbá wa nílọrin àwọn àgbàlagbà tí wọn ò fẹ́ kó bàjẹ́ tí wọn ò sì fẹ́ káwọn ọmọ wọn lọ lọ́tọ̀ọ̀tọ̀ so wọ́n ṣàtúnṣe and after gbà tí wọ́n try láti ṣe àtúnṣe wọ́n bá ìkíní wí wọ́n sì pẹ̀tù sí ìkejì ní ọkàn so at the end of the day bàbá Bariga padà ní tó àwọn ò ní any choice than kí àwọn gbọ́ nǹkan tí àwọn àgbàlagbà sọ. Torí gẹ́gẹ́ bí ọmọ tó ní ẹ̀kọ́ tó sì jẹ́ ọmọ tó ní àpọ́nlé àwọn àgbàlagbà tó sì jẹ́ pé tí wọ́n gbé dání náà originally òun ni pé báwo làwọn ó ṣe máa kọ ìwọ̀sí àti ẹ̀gbin fáwọn bàbá yìí wọ́n dẹ̀ ní ilé la ti ń kẹ́sọ̀ ròde so if àwọn tó bá yẹ pé paraventurally àwọn bàbá yìí náà wá pe àwọn sákèsì ife ìwọ lágbájá nítorí òdìmú yìí afẹ́kọ̀ọ́ jùlẹ̀ táwọn ò bá jùlẹ̀ á jẹ́ pé táwọn ń gbé dání gangan àwọn ò mọ táwọn ń ṣe nìyẹn so fún díẹ̀ yìí làwọn náà fi wá jọ̀wọ́ lẹ̀ pé tó kò sí wàhálà ṣùgbọ́n on one condition bàbá ní tó condition wo ni ọ̀dà tí àwọn pé ọ̀rọ̀ yìí ti go viral ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà dẹ̀ ti fi sí ẹ̀mí náà ti nurture ẹ̀ pé àfàzákì ti ní bí nǹkan bá ṣòwò ẹni báyìí ni kẹ́ hold responsible so the best thing ni pé kí wọ́n lọ sórí péèjì wọn kí wọ́n lọ ṣe rètò. kí mo sọ lọ́jọ́ kìíní àná kí wọ́n lọ ṣe kí ni. ṣé ẹ gbọ́.
network kí wọ́n lọ ṣe retraction. Masha Allah. Masha Allah. Hello. Máa bó ti wà pẹ̀lú so yín. náà fi wá sọ fún wọn pé kí wọ́n lọ sí ara àwọn condition táwọn fẹ́ ni pé kí wọ́n lọ sórí péjì wọn tí wọ́n ti sọ ọ̀rọ̀ yẹn jáde in the first place. Masha Allah. Kí wọ́n lọ retract ẹ̀ pé n táwọn sọ lọ́jọ́ báyìí ti sọ ni o. Masha Allah. Then kò dẹ̀ rí bẹ́ẹ̀, gbogbo táwọn sọ yẹn kò rí bẹ́ẹ̀ mọ́ o. Then anybody come out to try láti sọ irú ẹ̀. Ọ̀rọ̀ àwọn olóògbogoro Ìlọrin, àwọn president olóògbogoro Ìlọrin, àwọn yẹn náà kí wọ́n ṣe retraction. Láti dáadáa wọn fi nǹkan méjì ìròyìn Ìlọrin, ẹ̀kọ́, ìwé kéwú, àìkọ́ kéwú àti ìwé èyìnbó òun náà fi ń ròyìn wa. Èmi ò rí ibi tó ti ń fi tó ti wà ní oríkì Ìlọrin pé olóògbogoro. Masha Allah. So léyìí tí èmi rí nínú àwọn mistake tí wọ́n ṣe tí a dẹ̀ try láti correct. Wọ́n dẹ̀ ti ní condition yẹn kò sí is not negotiable. Wọ́n need àti ṣe retraction pé gbogbo táwọn sọ yẹn kò rí bẹ́ẹ̀. Masha Allah. Then ẹlẹ́ẹ̀kejì nínú àwọn conditions tí a tún gbé wọn ó ní pé kí wọ́n ṣe affidavit of declaration of fact. So wọ́n dẹ̀ ti ṣe affidavit yẹn lénìí tí mo dẹ̀ lọ síbẹ̀ tí mo rí affidavit yẹn mo dẹ̀ rí pé àwọn nǹkan kọ̀ọ̀kan ní kí wọ́n try láti ṣe correction kan lọ ṣe another one. Wọ́n dẹ̀ ti ṣe another one ní títí àrànfọ̀ wọ́n ti ṣe another one. So tí wọ́n fi suit nǹkan tí a fẹ́ kó wà ń bẹ̀. So ẹlẹ́ẹ̀kẹta nínú condition yẹn òun náà ni pé kí wọ́n ṣe publication, newspaper publication. Lórí newspaper. So tí lórí newspaper daily, national daily. Kí wọ́n ṣe publication láti ṣe retraction one, then secondly láti apologize. So gbogbo àwọn conditions yìí náà ni wọ́n dẹ̀ ti sọ pé àwọn máa ṣe. And wọ́n dẹ̀ ti ṣe ti already, wọ́n ti ṣe ti affidavit. So inshallah wọ́n promise láti ṣe ti retraction lórí page wọn ní ọ̀la. Wọ́n ṣe fídíò tí wọ́n fi kó ọ̀rọ̀ náà jẹ. Masha Allah. Hello. Ẹ mọ̀ wá pẹ̀lú yín, mò ń gbọ́ yín. So wọ́n máa ṣe wọ́n promise láti ṣe retraction lọ́la. Then wọ́n ṣe newspaper publication later. Bóyá next week inshallah kẹ́yìn. Alhamdulillah ẹ ṣeun gan. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. Ẹ jẹ́ kí ayọ̀ǹda yín kí wọ́n á lọ sórí ọ̀rọ̀ topic tí mo gbé wá gangan òun náà ni Markaziyyah àti ADABIYYAH. Ẹ ṣeun gan. Ọlọ́run bá wa san lẹ́san olóore. Assalamu alaikum. Gbogbo àwa tí a jẹ́ onílàákàyè tá a wà lórí péjì mo kí yín pé ẹ kú ìmọ̀ bá wa lọ látẹ̀kàn ìmọ̀ bá wa bọ̀ kọ́lọ́mọ́jà bá a lọ torí ẹni tó bá a lọ òun ló bá a kú. Alhamdulillah ọ̀rọ̀ ni a gbọ́ lẹ́nu lọ́ọ̀yà wa yìí. Ètò fi àsìkò yìí gbà wá nímọ̀ràn gbogbo àwa tí à ń lo social media ká lò pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú ládàbí ká lò fún ìfẹ́ tọlọ́hun àti tànábì ká lò fún humanity ká má bà orúkọ èèyàn jẹ́ tí ẹ bá ti ṣe gbogbo orú nǹkan báyìí irun tí máa ń ṣẹlẹ̀ òun là ń gbọ́ yìí o ẹ̀kọ́ nìyẹn so ti yé báwọn. Ọ̀rọ̀ tó kan ADABIYYAH àti Markaziyyah òun náà ni ọ̀rọ̀ tí ó wà ńlẹ̀ tí lọ́ọ̀yà sọ tán nísìnyí ṣe láwọn tó ń bú mi yẹn ẹ fi wọn kalẹ̀ kò yé wọn ni ìkànnì ẹni ní ti bá wọn ní kí ni ADABIYYAH àti Markaziyyah dápọ̀ alábòsí ní Sakama ẹ ti pé ọlọ́run òbó ńlá ká inú ọlọ́run òbó ńlá ká inú akọ topic àdẹ̀tí parí program ò tí mọ̀ bóyá àyàbẹ̀ bóyá àníyàbẹ̀ ò ti sáré display ignorance ọlọ́run ò tọ́ ọlọ́run bá wa bò wọ́n ńlá ká yìí ẹ jẹ́ ká máa bá ọ̀rọ̀ náà bọ̀ kí ló mú ọ̀rọ̀ ADABIYYAH àti Markaziyyah wọ inú ọ̀rọ̀ yìí ó ní wípé nígbà tí ọ̀rọ̀ kéèsì ẹni tó bà bàbá ń Bariga lórúkọ jẹ́ nígbà tí ń lọ àwa ń rí ẹ mọ̀ wípé àáfàá tó sọ ọ̀rọ̀ yìí ó wà nínú àwọn tí a yọ kúrò nínú Ògo Ìlọrin àtàwọn míì nínú àwọn míì tí wọ́n jọ jáde kúrò nínú Ògo Ìlọrin à ń bá ọwọ́jà àwọn pàdé lọ́dọ̀ àwọn àgbàlagbà míì tí wọ́n ń pè wá wípé president Ògo Ìlọrin ó yá ẹ wá fẹ́ rí yín ẹ sì múyàn bíi mélòó kan dání nínú ọmọ Ògo Ìlọrin ẹ kúkú mọ̀ wípé
ipò tí PRO wà nínú ẹgbẹ́ kò kéré. Ọlọ́run ní kí n nífàní àti máa wà nínú àwọn meetings yìí. Tá a bá wá débẹ̀, ọwọ́jà àwọn tá à ń bá ń bẹ̀ nínú àwọn alábòsí yìí ni wípé wọ́n lọ ń sọ fáwọn àgbàlagbà àwọn wípé a ti fẹ́ sọ ọ̀rọ̀ arrest àfáà yìí àtàwọn míì náà tí wọ́n ti pe Ògo Ìlọrin ní ológogoro Ìlọrin tí wọ́n lọ kóòtù tí wọ́n lọ ṣàlàyé ta ní jẹ́ ológogoro Ìlọrin. Either you are an Ilorite or not, tó pe Ìlọrin ní ológogoro Ìlọrin mọ expect lẹ́tà rẹ̀. O gbọ́dọ̀ fi ológogo torí wípé nínú tí wọ́n fi ròyìn Ìlọrin òun náà ní ká sọ̀rọ̀ ọtí ẹlẹ́dẹ̀ gbogbo àwọn nǹkan tọ́lọ́run ò fẹ́ yẹn. Ní tí wọ́n mọ̀ wá mọ̀ ní ìmọ̀, ẹ̀kọ́, òye àti ọgbọ́n. Kéèyàn wá fi nǹkan tọ́lọ́run ò fẹ́ kó fi ròyìn Ìlọrin yẹn àní gbà. Ó gbọ́dọ̀ wá ṣàlàyé àwọn ológogoro Ìlọrin gbogbo everybody tó sọ bẹ́ẹ̀. Ọjọ́ máa lọrin ní òòjọ́ máa lọrin ní ó gbọ́dọ̀ ṣàlàyé àwọn àwo gan-an lológogoro Ìlọrin. Even PRO Ògo Ìlọrin tẹ́ mọ́ sọ Sakama jẹ́ tẹ́ mọ́ dárúkọ yẹn ẹ gbọ́dọ̀ point ẹ̀ jáde nínú ẹ tí ń jẹ́ bẹ́ẹ̀ nínú ológogoro Ìlọrin ọ̀hún. Àtàwọn orúkọ míì náà tẹ́ ti change, so ẹ máa retí. Ìyẹn ló wà ńlẹ̀ tí àjọ ń fà tá a fi lọ ń gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà yìí pé ẹ má dá wọn lóhùn ọ̀rọ̀ wọn fẹ́ fi kíní ẹ̀ sọ̀rọ̀ àdàbíyà àti Markaziyyah ni. Kí ló kan ṣé a dá Ògo Ìlọrin lẹ̀ fún Markazi ni àbá a dá Ògo Ìlọrin lẹ̀ fún àdàbíyà? Nínú Ògo Ìlọrin Markazi ń bẹ ń bẹ, àdàbíyà ń bẹ ń bẹ, zùmùrà ń bẹ ń bẹ, kódà ẹni tí ó zùmùrà tí ó Markazi tí ó àdàbí ń bẹ ń bẹ. Àwọn ilé kéwù kan ti ń bẹ tí wọ́n ti ń jẹ́ ilé kéwù kó tó di wípé Sheikh Adam dá Markazi lẹ̀. Àwọn ilé kéwù kan ti ń bẹ kí bàbá Sheikh Kamaldeen tó dá zumra kalẹ̀. Àwọn ilé kéwù kan ti ń bẹ kí bàbá Alágbàjì ó tó dá lé kéwù lẹ̀. Àwọn míì náà ń bẹ tí wọ́n dálẹ̀ lẹ́yìn wọn tó jẹ́ pé wọn ò sí lọ́ndà mẹ́tẹ̀ẹ̀ta yìí, wọ́n ń bẹ nínú Ògo Ìlọrin. Wọ́n bẹ ń bẹ. Sheikh Hasan Taiwo Mudasiru so mẹ́nìkan nínú ọmọ Ògo Ìlọrin nínú ọmọ Ìlọrin tí ń fi ọtí lọ́sẹ̀ so mọ́ ẹ ti rí báwọn òun sì fẹ́ kó bára rẹ̀. So mọ́ o lè pọ́ìntì èèyàn lọ́mọ Ìlọrin òun tí ń fọtí lọ́sẹ̀ tó dẹ̀ dìfẹ́ǹdì ara rẹ̀, ara àwọn illiterate táwọn wí nìyí. Ara àwọn illiterate táwọn wí nìyí. Tó bá rẹ́ni tó ṣe bẹ́ẹ̀ mú wá tó fi bá ti gáìdì ẹ láti múrú ẹni bẹ́ẹ̀. O kàn ní wá bíbà yìí mọ́ wá sọ àwọn ọ̀rọ̀ aláìnílàákàyè níbí máa blọ́ọ̀kù ẹ. Sheikh àwọn míì ń bẹ àdàbíyà ó popular, Markazi popular, zumura popular. Àwọn ilé kéwù míì náà bẹ́ẹ̀ rí pé bàbá Mudirul Markaz adamallahu hayatahu wa dawlatahu Ọlọ́run bá bùn wọn lẹ́mìí. Wọ́n ń sọ̀rọ̀ nínú Ramadana yìí wípé nígbà tí àwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tí mi fẹ́ tún rí fà wá síbẹ̀ mọ́ kó má tún máa wú nǹkan mi lẹ̀, wọ́n ń dárúkọ àwọn àáfàá kan tí wọ́n ti ń bẹ ṣáájú káwọn Sheikh Adam àwọn Sheikh Kamaldeen ó tó dé. Wọ́n dárúkọ wọn bí irú àáfàá wa ọmọ kòkòrò. Àwọn àáfàá ọmọ kòkòrò láwọn tí wọ́n kọ́ ń kéwú. Nínú wọn làfàgbà ń Sakama wà, bàbá ní sóró wọn láwọn tí wọ́n kọ́ ń kéwú. Àfà ń Sakama gba bẹ̀ kọjá. Nírú àwọn ilé kéwú bá ní àfà bí gọ́rẹ̀ ti wà, àwọn náà dẹ̀ láwọn tí wọ́n kọ́ ń kéwú. Sakama lọ́dọ̀ tiwa Baharul Ulum, ibẹ̀ lèmi ti ka ìdádì, ibẹ̀ mo ti ka sánáwì. Mi ò lọ Markazi lọ lè kéwú, ìyìn sí lọ àdàbíyà lọ lè kéwú, ìyìn sì ń bẹ nínú Ògo Ìlọrin. Ṣé ruwa yìí náà ṣé àdàbí la fẹ́ dájú kọ? Ẹ bẹ̀rù Ọlọ́run. Ó dà pé Malik Seko níyì, ó dà pé kò lẹ́kọ̀ọ́.
kò lẹ́kọ̀ọ́ n bá ti bá nẹ̀ nísìn kò ní ẹ̀kọ́ ẹranko ni. ẹranko òun ni. So ọ̀tún rí láìfù wa kọ́mẹ́ntì sí mọ́láyé rẹ̀ báwọn tiẹ̀. Ṣẹ́gẹ́tì ṣérù àyí náà sáà fẹ́ dájú ìjà kọ Sheikh Kamaldeen ni sáà fẹ́ dájú ìjà kọ wọn ni. Hasan Taiwo, mind your speech, I give you one more chance. In block ẹ̀ ò tún rí prógámù yìí wò mọ́láyé rẹ̀, ọlọ́run olórí ń fa ní prógámù yìí jẹnu. Àwọn foolish question ló ń béèrè lọ́wọ́ mi, ìbéèrè ẹranko ló ń bi mí. Lẹ́yìn eléyìí máa block ẹ̀. À ń sọ ọ̀rọ̀ tó serious, ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn ọ̀rọ̀ tí wọ́n lè fi dá wàhálà alẹ́ ni. Wọ́n ní nítorí wípé à ń sọpọ́tì Markaziyyah là fi ń gbé àwọn tí wọ́n dìféèmù èèyàn. Ẹ wo ọ̀rọ̀. Èmi ń fi àsìkò yìí sọ fún yín gbogbo àdàbíyà tí ń bẹ ní orílẹ̀ ayé lónìí. Èmi fi ń sọ fún yín lónìí wípé níjọ́ tí àwa bá ti rí wípé àsọ̀bíyà ti fẹ́ máa wà nínú Ògo Ìlọrin àwo withdraw. Àwa yìí àwo withdraw. Torí wípé ìta torí rẹ̀ gbógo Ìlọrin lẹ́kọ̀ọ́ yẹn àdẹ̀rí traces bẹ́ẹ̀ àrí traces bẹ́ẹ̀ nínú Ògo Ìlọrin. Wallahi summa billahi al-azim ipe bóyá wọn Ògo Ìlọrin wà fún pé láti máa fi àtáàkì pààtì kan rárá o. Ìtó jẹ́ kí n gbé ọ̀rọ̀ yìí wá lálẹ́ yìí ni pé wọ́n lè ti máa sọ fẹ́ lòmíì náà. Bàbá Sheikh Kamaluddin al-Adabi, Sheikh Habibullah al-Adabi, abẹ́ ọlọ́run fún ọlọ́run mọ́sà bá wa sàlékùn kí á ti gẹ bàbá Sheikh Kamaluddin. Tí wọ́n bá ń sọ wípé Ìlọrin jẹ́ nǹkan láyé, pé ọlọ́run ṣàánú Ìlọrin, tí wọ́n bá yọ ṣẹ́ bàbá Sheikh Kamaluddin kúò, tí wọ́n yọ wàhálà wọn kúò ń bẹ́ẹ̀, tí wọ́n ní wọ́n máa kó nǹkan wọn lọ, Ìlọrin ò complete mọ́lẹ́rìhùn. Téèyàn bá wá yọ iṣẹ́ bàbá Sheikh Adam Abdullahi al-Ilori, téèyàn bá yọ kúò, téèyàn yọ wàhálà wọn kúò nínú iṣẹ́ Ìlọrin, Ìlọrin ò complete mọ́lẹ́rìhùn. Bàbá wa Yusuf al-Arigbaji, bàbá lágbàjì, ọlọ́run rahimahullahu ta'ala, tagammada Allahu bi rahmati, tán bá yọ iṣẹ́ wọn kúò nínú Ìlọrin, tí wọ́n yọ wàhálà wọn kúò, Ìlọrin ò complete mọ́nù. Kí ló dé tẹ́ fẹ́ sọ Islam di politics? Kí ló dé tẹ́ fẹ́ sọ ọ̀rọ̀ Ògo Ìlọrin di politics? Èèyàn dìféèmù èèyàn. Ọ̀rọ̀ yìí nísìnyí máa Ògo Ìlọrin kọ́ ló tí ìgbẹ́ni yìí lọ kọ́ọ̀tù o. Individual ló gbé lọ o. Ó kàn jẹ́ ẹni tó gbé lọ president wa ni pé ó dìféèmù òun. Ó jáde sórí fídíò yìí sì ń sọ wípé tẹ́mi òun bá bọ́ ẹni báyìí ni ẹ mú, bàbá Bariga ni ẹ mú o, tí ń sọ bẹ́ẹ̀. Ó sì pé odidi ẹgbẹ́ tẹ́nìyẹn jẹ́ president lélẹ́rí, ó pè ní ẹgbẹ́ ológogoro. Ẹ dákun. Ṣerú ẹni bẹ́ẹ̀ ṣó yẹ kéèyàn wo oníran ìrò pẹ́lú mi mọ̀ tí wọ́n ń pè lórúkọ. Bí bàbá Bariga ti wà ní sàn bá ń sọ ilẹ̀ Yorùbá yìí, àwọn àfáà ilẹ̀ Yorùbá tọ́lọ̀ ń bùn ní ẹ̀bùn pé ọlọ́kọ bàbá Bariga lókọ. Ẹ wá wòye ọdún tí wọ́n ti fi ń bíúdì orúkọ ń bọ̀ wá. Kẹ́nìkan kan wá dé kó kàn fi 10 minutes fídíò 10 minutes fídíò 5 minutes kó sì fi bà orúkọ yẹn jẹ́. Ṣé kó máa wòran ni? Ṣé kó máa wòran ni? Ẹ wá fẹ́ sọ ọ́ di wípé ẹ wá lọ ń kó sí àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wa nínú àdàbíyà, nínú àwọn àfáà wa mí náà tí wọn ò jẹ́ àdàbíyà, tí wọn ò sì jẹ́ Markaziyyah, ẹ lọ ń kó sí wọn nígbà wọ́n fẹ́ máa àtáàkì àdàbíyà ni, wọ́n fẹ́ máa àtáàkì àdàbíyà ni. Kí ni àtáàkì inú eléyìí? Ògo Ìlọrin ò sí fún Markaziyyah nìkan o,
kò sì sí fún àdàbíyà nìkan o, kò sí fún zùmúrà nìkan o. in tó Ogo Ilorin kó sínú kọjá ọ̀rọ̀ Markaziyyah àtàdàbí o. ẹni tó bá ṣe eré l'Ogo Ilorin ó ṣe sàdánkátà rẹ̀, tó bá ṣaburú òun ó mú ìjìyà rẹ̀ wá fún lábẹ́ òfin. mo ń sọ eléyìí fún gbogbo àwa ọmọ Markaziyyah àtàwọn ọmọ àdàbíyà tá ń bẹ lórílẹ̀ gbogbo àgbáńlá ayé wípé ẹ má jẹ́ kí àwọn ṣèitán, ẹ dákun ẹ má jẹ́ kí wọ́n rí bí wọlé sí wa lára o pẹ̀lú ọ̀rọ̀ àsọ̀bíyà o. léyìí sọ̀rọ̀ ẹ̀yin ẹ jẹ́ kí ọmọ Markaziyyah kan ó dánrú ẹ̀ wò, ẹjọ́ dánrú tí àfa àdàbíyà yìí tó dánwò, ẹjọ́ dánrú ẹ̀ wò, kẹwàá orú gbèsè táwa yóò gbé. aláwọ̀ àfa méjì wọ́n mú ilmu àti ádàbù wá, wọ́n sì ń kọ́ wa pé ká máa lo ilmu yẹn àti ádàbù yẹn. ẹnì kó wàá dé yóò wá lò bá mi, a sì wá máa wòran, no àníwòran. ṣé wá rírọ àwọn ọ̀rọ̀ yìí, òun náà ni wọ́n fi ń dá wàhálà alẹ́ láàrin àdàbíyà àti Markaziyyah lọ́jọ́ tó ti pẹ́. ọ̀rọ̀ yìí náà ni wọ́n fi ń dá wàhálà alẹ́. so nídìí eléyìí kí ọ̀rọ̀ yìí ó má pọ̀ jù, kọ́rọ̀ yìí ó má pọ̀ jù, inshallah al-karim ẹ jẹ́ ká mú yín mọ́ níbẹ̀ o. ẹ rí i pé mo gbé account number kan síbi àyè fún fani ẹ̀ tẹ́ ṣẹ̀ṣẹ̀ wọlé. ó dàbí pé àwọn kan ti send owó sí wa. bá a ṣe Ramadan tán àwọn èèyàn kọ́ àwọn ọmọlẹ́kí wá dáadáa. ẹ bá mi tẹ love and like wọ́n flag program yẹn tó tọ́. ẹ dákun àwọn kan fún wa ní owó. àwọn tí wọ́n fún wa lówó yẹn wọ́n ń kọ orúkọ wọn fún mi lẹ́ẹ̀kan but mi ò nífàní àti ìfẹ́ distract ìfẹ́ interrupt lawyer tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ nígbà náà mi ò jẹ́ kí n dárúkọ wọn. ẹ dákun àwọn táwọn yẹn bá ń bẹ ń bì báyìí, ẹ dákun ẹ jẹ́ ká yé mọ̀ pé ẹ̀yin lẹ send owó ẹ sì sọ yìí tí ẹ send. I need the bench at least 15 bench fún lè kéwú bí tá a ti ń kọ́ àwọn ọmọ ń kéwú. wàláhì àwọn ọmọ wọn kọ́ àwọn ọmọ wa tí wọ́n pọ̀ alhamdulillah. àwọn èèyàn ẹlòmíín ní orí social media náà lòun ti rí wa, kódà wọ́n mú àwọn míì wá látògùn state, wọ́n mú àwọn míì wá láti Ọ̀ṣun state wípé àfà Sakama àwọn rí ṣe sí pé ẹni tí ẹ lè fọmọ sí lọ́dọ̀ ní ṣe oníjàgídíjàgan, àwọn ò sì rí àpẹẹrẹ àfà abú lára yín. wàláhì wọ́n kó àwọn ọmọ wa. so I need the bench 15 bench náà ni ẹni tọ́lọ́ ń bá ràn lọ́wọ́ tó fẹ́ ṣèrànlọ́wọ́ fún Ọlọ́run lára wa, account number nìyẹn Access Bank. so nídìí eléyìí ká ṣe yẹn láàrin ìṣẹ́jú 5 tó ti yé. Suleiman Dáre Ẹdùn ẹ káàbọ̀. kò sí differences kan tó Ogo Ilorin ṣe àyà kankan lọ́tọ̀, kò sásọ̀ bíyà. Markaziyyah ń bẹ nínú wa, àdàbíyà ń bẹ nínú wa, zùmúrà ń bẹ nínú wa. ẹni tí ó sì kankan nu mẹ́tẹ̀ẹ̀ta ń bẹ nínú wa, tí ó lọ Markaziyyah, tí ó lọ àdàbí, tí ó lọ zùmúrà. ilé kéwú pọ̀ ń lọ ní àwọn àfáà pọ̀ bọ̀ àwọn tọ́lọ̀ fi ṣe orí tí wọ́n pík pé àwọn eléyìí ẹ jẹ́ ká àwọn láàmà fi ṣe àsíá fún gbogbo àfáà yòókù. òun náà ni bàbá Sheikh Kamaluddin Al-Adabi àti bàbá Sheikh Adam Abdullahi Al-Ilori Al-Markazi. so bó ti rí nìyẹn. ẹni tí ó bá fẹ́ ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ níbi owó tá ń gbà pẹ̀lú ògo Ọlọ́run á sì wá ṣò rẹ̀ ni, kìí ṣe pé tí a wà kàn tán tá a kó pamọ́ kọ́. ní tá a kàn tá a wá ṣò rẹ̀ fún yín pé tọ́ ní tá a kàn ní o pẹ̀lú ògo Ọlọ́run ó ní àwọn bẹ́ǹchì yẹn inshallah tá a bá rí yẹn nísìn tó bá yá ẹni tó bá wo live period tó bá wo live program yìí tó Ọlọ́run bá ní kó my phone number inshallah 08030825337 080 ọ̀dà ẹ̀jẹ̀ ńkọ́ 08030825337 ẹ̀jẹ̀ ń wá wá ẹ̀jẹ̀ ńkọ́ sójú screen. owó tá ń gbà pẹ̀lú ògo Ọlọ́run á sì wá.
080 30 82 5337. ẹni tó bá fẹ́ ok account number ó wà lójú screen ṣé ẹ rí ni Saheed Ọláníyì ṣé ẹ rí ni honourable 360 pẹ̀lú gọ́ọ̀lù àwọn ti ṣàdéhùn pé àwọn ó sẹ́ndì owó 15 bench yẹn inshallah ọlọ́run bò yín láṣìírí bẹ́ẹ̀ ṣe dá láníyàn ọlọ́run ó jẹ́ ẹ̀rí ṣe bẹ́ẹ̀ ọlọ́run nílòkù ní sọ̀rọ̀ ọlágbára ọlọ́run ẹ jẹ́ ká máa mú ètò náà wá sí ìparí inshallah al-karim ọlọ́run kó ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa la ilaha illallah wala muhammadu rasulullah sallallahu alaihi wasallam ok 080 mo fẹ́ kọ́ mo lọ́kọ́ 0 máa lọ́kọ́ 090 089 Suleiman dáre ẹ̀dùn ok mi get message yín ẹ tún kọ ẹ dákun ok we will be able to put an end mashallah pẹ̀lú gọ́lọ́n bẹ́ẹ̀ ni 080 ni mo fẹ́ kọ mo wá ṣe mistake ni ẹ jẹ́ tún kọ bẹ́ǹkì tẹ́ẹ̀rí tá a ṣó rẹ̀ lérí prógrámù ni kìí ṣe èyí tí kìí ṣe léyìí tí a gbé wa tá a gbé pamọ́ inshallah a ní gbé pamọ́ a fi hàn ayé pé fóònù nọ́mbà nìyẹn ok ẹ̀rí náà ọ̀dà ẹ̀jẹ̀ tuntun gbé wá dá. ká ṣe lè láàrin ìṣẹ́jú díẹ̀ kí ló dé mashallah 0060 58 96 41 so ọ̀rọ̀ pé ibo ni bàbá Bariga belong sí un ó wà nínú tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ but mo tún decide láti má sọ ọmọ ni ok ṣe rí bí bàbá Bariga ṣe wà yẹn bàbá Bariga tí wọ́n jẹ́ president fún Ogo Ilorin Ogo Ilorin bàbá Bariga gangan fúnra wọn pẹ̀lú Sheikh Kamaluddin family ni wọn ẹ̀gbọ́n ni bàbá wa Sheikh Kamaluddin al-Adabi jẹ́ sí àwọn tí wọ́n bí bàbá Bariga ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ sí wọn kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn àbúrò wọn àtàwọn tó jẹ́ àwọn búrọ́dà wọn kíní ni wọ́n lọ àdàbíyà ni wọ́n lọ ok kí n pe account number yẹn ọ̀yá ẹ jẹ́ n pè 0060 58 96 41 Access Bank ẹgbẹ́ lẹ́ẹ̀kan 0060 58 96 41 0060 58 96 41 ẹni tó bá lè bá mi type ẹ̀ lórí comment ẹ bá mi type ẹ̀ káwọn èèyàn wọ́n rí 0060 58 96 41 Access Bank ẹ̀rí ó gbé àdúrà gbà Yusuf Lawal ní ó gbé wá ká ṣe yún láàrin ìṣẹ́jú márùn ká tó máa lọ ẹnìkan lọ́wọ́ kan 15 fún wa náà inshallah tá bá rí sí náà kò sí problem 0060 58 96 41
ẹ̀yin tẹ́ ti send owó sí bíbá yìí a dúpẹ́ fún yín o tẹ́ bá wà lórí comment ẹ dákẹ́ ẹ jẹ́ káyé mọ̀ yín kárí bí ṣàdúrà fún yín ìgbà tẹ́ fi ń dárúkọ yín lẹ́ẹ̀kan ìfẹ́ interrupt lọ́yà nígbà 0060 58 96 41 ẹ ṣeun gan Saheed Ọláníyì Abẹ́yọ inshallah àbí Abẹ́yọ ni ó ní ẹ 0060 58 96 41 Abubakar Akíade Alabi so àká nọ́mbà yẹn nìyẹn a wà ní okù ìṣẹ́jú mẹ́ta lẹ́yìn ìṣẹ́jú mẹ́ta yẹn ẹni tó bá fẹ́ sẹ́ndì àmọ́ rí lẹ́yìn ètò inshallah al-karim abẹ́ ọlọ́run fún bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi pẹ̀lú bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilori àti bàbá wa Sheikh Yusuf Lágbàjì ọlọ́run abẹ́ ọlọ́run fún wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí wọ́n ń jẹ́ àsíá fún gbogbo àwọn ẹni ọlọ́run nílùú Ìlọrin bàbá wa Sheikh Bí Gọ́rẹ̀ bàbá wa ní Sóró bàbá wa ọmọ Kókóró àfáàgbà ní Sakama bàbá wa ní Gbódòfù bàbá wa ní Mọ̀lẹ́fù bàbá wa ní Kútújìfù bàbá wa ní Sọtafù àfáàwà Ìdásàláàtì àfáàkàtì bí àfẹ́sìn ní òbí wá Kòmórí Kàràtú Abdullahi Bàdéńdé wọ́n pọ̀ agbárígidó mọ̀ a lè ká tán bàbá wa lábì kan mélòó lèèyàn fẹ́ kà nínú yín Adípèlé mélòó la fẹ́ kà nínú wọn ṣé ó gba àwọn yóò náà ibo la fẹ́ kà wọ́n sí Sádàbíyà lẹ́ kà wọ́n sí ni àbí Markaziyyah lẹ́ kà wọ́n sí táwọn náà dẹ̀ tó ní èèkàn láwọn àyè wọn gbogbo àwọn ọmọ àwọn ẹni ọlọ́run yìí la wá kóra wa jọ la pera wa lógo Ìlọrin wáì tí ó wá jẹ́ pé pàtì kan láàmọ̀ ṣiṣẹ́ fún láàláàláàláàláà ọlọ́mọdé àárẹ̀sù so nídìí eléyìí àwa ń ṣiṣẹ́ tiwa fún ọlọ́run fànẹ́bì fáwọn àgbàlagbà tá a dẹ́nìkan yà lọ́tọ̀ iṣẹ́ tá à ń ṣe nu ẹ má jẹ́ nìkan kan kó sí yín lẹ́mìí o ẹ má jẹ́ kẹ́nìkan kan wá da ọkàn yín rú o ẹ dákun tí ó ọlọ́run abẹ́ ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan wọn ọlọ́run má ṣà bá wa kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ wọ́n bá wa ṣàlékún àánú rẹ̀ fún wọn bá a ti tọrọ fún wọn ní àwọn òbí tí wọ́n bí ẹnì kọ̀ọ̀kan wọn náà tá wà lérí pílátífọ̀mù yìí lálẹ́ yìí ọlọ́run bá wa ṣàánú wọn bá wa sì kẹ́ wọn bá wa fi wọn bá wa fàlìjẹ́nà ta wọn lọ́rẹ la ilaha illallah wala muhammadu rasulullah ọba aṣọ òfọlọ́run sọ fún àgbà